Ẹ káalẹ́ o, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ̀yin èèyàn mi níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi lórílẹ̀ Nàìjíríà ni o or anywhere ibikíbi ní àgbáyé. Ẹ súnmọ́ bí kẹ́ wá gbọ́rọ̀ o, èèyàn ọmọ Yorùbá ògidì, ẹ súnmọ́ bí. Ẹ súnmọ́ bí ká bára wa sòótọ́ ọ̀rọ̀. Lóòótọ́ òótọ́ ọ̀rọ̀ korò. Ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni. Ó korò ṣùgbọ́n tó bá dénú ó yẹ kó máa dùn ní bí ewúro ló yẹ kó rí kó korò lẹ́nu wa but tó bá dénú wa kó máa dùn. Mi ò mọ̀ bí ẹ ti ń gbọ́ fìrífìrí ipe ní Tinubu láàrin Èkó Central Lagos picture àwọn Fúlàní àwọn olórí Fúlàní Tafawa Balewa ní o Sadana of Sokoto ní o náà fi decorate Tinubu. Ilẹ̀ Yorùbá nìyẹn o. Mo ti gbé fídíò kan mo ti gbé ọ̀rọ̀ jáde nígbà kan níbi tí àwọn Fúlàní ti gba àwọn ilẹ̀ tó ń gbé sùkúùsù síbẹ̀. Sùkúùsù mí ní pé àwọn làwọn hóònù ẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ pera yín lólówó, tẹ́ pera yín lọ́lọ́lá, tẹ́ pera yín gbajúmọ̀. Ẹ ń jẹ́ kí ọmọ Fúlàní máa fọwọ́ òdì gbà yín ní etí nítorí ní tẹ́ fẹ́ jẹ. Ẹ̀yin pípù yìí ẹ̀ ní bẹ̀rù Ọlọ́run o. Ẹ̀yin ọmọ Yorùbá ògidì tẹ́ ẹ bá mọ́ra yín ẹ jẹ́ kí n dárúkọ some of you. Gbajabiamila ó pèrè ní House of Representative Speaker. Ẹ dẹ̀ rí tó ń lọ. Ẹ rí bí Fúlàní ṣe ń pa yín tó ń fọwọ́ òsì tó fi ń gbá yín létí tó ń gbalẹ̀ bàbá yín tó ń pa àwọn fámásì yín tó ń rèpù àwọn ọmọ yín àwọn ìyàwó tí ò bá tẹ̀ ń jẹ́ ìyàwó tiẹ̀ náà rèpù. Ìyàwó ẹni tó bá rèpù ṣé kì í ṣe disgrace ní fún àwọn Yorùbá pé Fúlàní àwọn amùtọ̀ àfìtọ̀fọ́rí àwọn ọmọ olóòórùn ló ń ṣe èèyàn ọmọ Yorùbá níṣekúṣe. Ẹ̀yin tẹ́ pera yín lọ́mọ aládé ọmọ ọlọ́lá ọmọ olóye. Ẹ̀yin pípù yìí adójútì ni yín nítorí ń tẹ́ fẹ́ jẹ torí owó tó yẹ pé kò lè bá yín kalẹ̀. Tẹ́ bá lọ lọ́la tó lè jẹ́ 50-60 years lè kó kọ̀kọ̀ dání. Àbáṣà òkó tiẹ̀ dání. Báwo lẹ ṣe rò pé ayé Hitler ṣe ẹ́ǹdì? Wọ́n wọ́ òkú ẹ̀tì náà ni. Bó kọ̀mítì suicide ni àlìsọ. Kí lẹ mọ̀ bó ṣe máa gbẹ̀yìn ayé yín? Mo ń sọ fún ẹ̀yin ọmọ Yorùbá ògidì ẹ má tẹ̀lé àwọn ará bíbá yìí. Ajẹkẹ́ni má yọ ni wọ́n. Wọn ò ní ìbẹ̀rù Ọlọ́run. Àti olówó Ọ̀tẹ́dọ́lá ni o. Àti politician ni Gbajabiamila ni o. Àti bàbá wọn tó sọ di bàbá wọn Jagaban, Jaga bandit, Jaga nonsense, Jaga addict, Jaga foolish. Bàbá 87 tó ń tọ̀lé tó ń sọ sára tí àgbọ́n tó ń sọ tó ló ń fẹ́ jẹ president. Ṣó pọ̀ jù tó bá mú ọmọ ẹ̀ gangan kó gbé síwájú àbí kó mú ìyàwó ẹ̀ kó gbé síwájú torí tó ń ṣe náà nìyẹn. Àbí kó má wọn asikas ẹ̀ torí wọ́n sì pé kó gbé síwájú olóhùn ló kàn. Ẹ̀yin ọmọ Yorùbá ògidì pàápàá jùlọ ẹ̀yin ọmọ Èkó Tinubu gba gbogbo Èkó lọ́wọ́ yín ó sọ yín dárin dì. Wọ́n ti gba Sátidé lọ́wọ́ yín wọ́n ti gbé Sunday lé yín lọ́wọ́ ẹ̀dẹ̀ ń ṣe bí amúṣùà kò sọ́kọ́ Oníkòyí Onímọ̀lẹ̀ Onísẹ́mọ́. Níbo ni gbogbo yín wá wà tí Tinubu ń fọwọ́ lálẹ̀ fún yín tó gbalẹ̀ bàbá yín lọ́wọ́ yín tẹ̀dẹ̀ ń wò bí ẹni tó gba Sátidé lọ́wọ́ yín tó gbé Sunday lọ yín lọ́wọ́. Ẹ̀yin ọmọ Èkó ẹ dìde. Àárín Èkó ló sọ pé ní Tinubu Square gbogbo picture àwọn bàbá ńlá Fúlàní ló fi decorate ìlú yín. Èwo ló bíre nú yín kẹ́ lọ sí Sokoto àbí kẹ́ lọ sí Kaduna kẹ́ lọ gbé fọ́tò Awólọ́wọ̀ síbẹ̀ kẹ́ lọ gbé fọ́tò Abíọ́lá síbẹ̀ kẹ́ lọ gbé fọ́tò Abraham Adésànyà síbẹ̀ àbí kẹ́ lọ gbé fọ́tò Arótilé Tọ́pẹ́ Arótilé tó pa ọmọ 24-year-old our pilot combat ṣẹ́rí tó gbé síbẹ̀. Wọ́n wá sí àárín Èkó wọ́n ti ń ṣe lábẹ́lẹ̀ sùkúùkù ló ń gbé káàkiri pé àwọn làwọn nílẹ̀
Fúlàní ń sọ fún yín little by little páwọn làwọn ní Nàìjíríà. Ẹ̀yin ọmọ Èkó ẹ dẹ̀ jókòó, ẹ̀yin Yorùbá ẹ jókòó, ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin níjòyè ẹ dẹ̀ dákẹ́. Ṣé Fúlàní tún ti ra yín níyè ni? A dẹ̀ pera wa lọ́mọ aládé, ọmọ ẹlẹ́ṣọ̀. Níṣẹ́ là ń ṣe bí mọ̀ náà nù. Bẹ́ẹ̀ ni wọ́n ti pé wọ́n ti ná okùn tòbí mọ́ wa lórí, kí ló dé? Ṣé nítorí pé nǹkan tá fẹ́ jẹ iná ni ò jẹ́ ká gbọ́ ni? Àbí nǹkan míì wà nínú ọ̀rọ̀ wa ni? Ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde. Fúlàní ti yí ká nínú gbogbo igbó wa ni Fúlàní ti wà. Ṣùgbọ́n gbogbo yín ṣà ń sọ pé ẹ fẹ́ dìbò yìí ṣá. Ẹni tẹ́ fẹ́ dìbò fún yín náà ti ẹ̀ wò ó. Tí a bá níròrí, tí a bá ní làákàyè, a níbẹ̀rù Ọlọ́run ni. Ṣáwọn ọmọ Yorùbá ò ti níbẹ̀rù Ọlọ́run ni. Torí pé bí ṣe ń wò wá bẹ́ẹ̀ ni pé àti ẹ̀kíà. Àmọ̀rí ò bá kú, ẹni àmọ̀rí ò bá àti ẹ̀kú kò sí tó kàn wá mọ́. Kí ló dé tá à ń ṣe ilé ayé báyìí bẹ́ẹ̀ ni pé àní rọrùn? Kí ló dé? Nítorí pé àwọn Fúlàní ò tí gbéyàwó yín kan pa wọ́n. Wọn ò rèpù àwọn ọmọ yín, ẹ fẹ́ kíà nípa mẹ̀kúnnù. Àwọn tẹ́ fi sílẹ̀ ńgbà tẹ́ ń gòkè. Àwọn náà lè máa padà wá bá nísàlẹ̀. Ọlọ́run ló ń pè ní ọlọ́wọ́ gbọgbọrọ tó ń yọ ọmọ ẹ̀nú òfin. Á yọ àwọn ọmọ tálíkà. Àwọn ọmọ tí ò lẹ́nìyàn á yọ wá. Òun náà ń dájọ́ afẹ́yín pẹ́ràn. Ẹ̀dẹ̀ ń fi ìyà jẹ àwọn ọmọ mẹ̀kúnnù torí pé ẹ fi pé ẹ ní agbára lórí wọn, ẹ lágbára lórí Ọlọ́run. Fẹ́ràn ṣé tí ó kàn dín nídìí iyọ̀ ni. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ sowọ́pọ̀ pẹ̀lú Fúlàní nítorí oyè tẹ́ fẹ́ jẹ, nítorí owó tó fẹ́ fún yín. Owó tí Fúlàní kó fún yín, ilẹ̀ baba ńlá yín ló ti rí. Àbí sí Fúlàní ní seaport ni. Èèyàn mélòó ló ń gba airport àwọn Fúlàní wọ́n fi ń gbà wọlé. Foreign exchange, àwọn ọmọ Yorùbá àti Ìgbò là ń kówó sí Nàìjíríà. Ọmọ Haúsá, ọmọ Fúlàní mélòó lẹ́rí tó wá kàwé ọdún mẹ́jọ, ọdún mẹ́wàá. Èmi tí mo ń bá yín sọ̀rọ̀ gan, mo ti lé ní 40 years l'Amẹ́ríkà. Kí ni mo ń ṣe? Kì í ṣe pé mi ò kàwé. Kò sí medical help. Níná, lómi, ẹ̀dẹ̀ ń jí owó yìí. Bẹ́ ṣe ń jí ni àwọn Fúlàní náà ń jí. Yìí tẹ̀yìn tí ẹ ń jí òtó ti Fúlàní. Ṣùgbọ́n tẹ̀yìn bá jí ẹ̀yin náà máa jù sẹ́wọ̀n. Ọmọ Fúlàní ń jí 800 billion, kò sí nǹkan tó ṣe fún. Ṣùgbọ́n ńgbà tí Dansani gbé 3 billion, wọ́n fi kúlé kiri. Ẹ̀dẹ̀ lẹ́ni equity, ẹni fairness. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa ń dójú tì wá. Ẹ máa ń dójú tì wá. Ẹ máa ń tọwọ́ bọ oyanjú Olódùmarè. Ẹ ń ṣe bí ẹni pé kò sẹ́ni tó lè mú yín. Kí ló dé tẹ́ ń ṣe ilé ayé báṣubàṣu, tẹ́ ń tẹ wọ́ṣọ̀wọ̀ṣọ̀? Ọmọ ọba atẹlẹ̀ jẹ́jẹ́, àjòjì àtẹ bùṣùbùṣù. Ẹ ń ṣe bí ọmọ tí ò rọ́lá rí, tẹ́ ẹ̀ rówó rí, tó ń fowó tọ́ yín. Ẹ wá rí owó náà. Àwọn ọmọ mẹ̀kúnnù lẹ fẹ́ fi jẹ. Ìyà lẹ fẹ́ fi jẹ mẹ̀kúnnù. Kò lè rọgbọ o. Torí pé Ọlọ́run tó dá yín, òun ló dá mẹ̀kúnnù. Ẹ̀jẹ̀ tó wà ní ara yín ló wà lára mẹ̀kúnnù. Àbẹ́jẹ̀ ti yín green ni. Àbẹ́jẹ̀ ara yín blue ni. Ṣé bí red ẹ̀jẹ̀ payíkọ náà tó wà lára yín ló wà lára àwa mẹ̀kúnnù? Ẹ dìde kẹ́ wò ó. Fúlàní ti gbalẹ̀ Yorùbá tán o. Wọ́n dẹ̀ ń sọ fún yín little by little páwọn làwọn ní yín. Jagaban tí gbogbo yín wá ń sọ pé òun ló kàn, èmi ló kàn. Jagaban ń bojú wa jẹ́ ni. Ẹ wò wọ́n ló lọ sí Chatham, ó lọ sọ bó ṣe fẹ́ jẹ presidency. Àwọn òbéèrè tó ń béèrè questions tó ń béèrè lọ́wọ́ Jagaban, which is supposed to be the time láti showcase talent, experience ẹ̀. On delegate sáwọn as leakers, as kissers ẹ̀. Níbo lẹ́yìn tí rí tó ń bèrè ọ̀rọ̀ lọ́wọ́ president tó wá ń sọ pé òun tí massa teamship kì í ṣe pé òun ló fẹ́ jọba léwa lórí ni. Ẹ̀yin ọmọ Yorùbá ó kù díẹ̀ káàtó. Inú mi bàjẹ́, ó bàjẹ́ fún yín. Ipe ó dàbí pé ọ̀rọ̀ yín ó ti kọjá wẹ́rẹ́wẹ́rẹ́. Àfi kí Elédùmarè òun ló ń pè ní alápá kábíkábí kó ká ibi wà nú ayé wa. Ìkàdẹ̀rẹ̀ ni wá. Ó dàbẹ́ ni pé níbẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ níbẹ̀rù Ọlọ́run mọ́. Ẹ mọ̀ pé Ọlọ́run wà níbì kan.
òun dẹ̀ ní alápá kábíkábí apá ẹ̀ka gbogbo ibi tó bá fẹ́ ṣe Tinubu tẹ́ fẹ́ vote fún ó máa dójú tì yín ni bọ́n ṣe pa Abíọ́lá ló máa pa bọ́n ṣe pa Rótìlé ló máa pa wọ́n ní mistake kan làwọn ṣe Ṣẹ̀tìmà tó gbé sẹ́yìn tí Tinubu bá ti jẹ́ Tinubu ṣé ìbò ló kàn tá fẹ́ dì nígbà táwa Yorùbá nation ń pariwo fún yín pé bí Fúlàní ṣe ń pa wá yìí wọn ò nífẹ̀ẹ́ wa wọn ò nífẹ̀ẹ́ èèyàn kankan láti bí 109 tó ti so wá pọ̀ pẹ̀lú amalgamation játijàti tó ti expire ní year 2014 ẹ jẹ́ ká lọ ẹ̀yin oníjẹkújẹ ajẹkẹ́ni má yó ajẹkẹ́múni múni lọ́wọ́ dání ẹ̀yin ọ̀tẹ́dọ́lá gbogbo ẹ̀yin ọmọ Yorùbá Mrs. Alákìjà tẹ lówó tẹ níbẹ̀rù Ọlọ́run tẹ lówó tẹ rí nǹkan tẹ fi ń ṣe ẹ ń fi ìyà jẹ ọmọ mẹ̀kúnnù nítorí pé lówó ẹ lọ́lá ṣùgbọ́n ẹ lè bribe Ọlọ́run o ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ fún yín ẹ lè bribe Ọlọ́run èyí tó bá jẹ́ kìrìsìtẹ́nì nínú yín ẹ lọ ka Bíbélì dáadáa ẹ lọ ka Psalm 109 kẹ́ wo nǹkan tí David sọ nípa ẹni búburú ó ní ènìyàn burúkú ẹ sọ fún èèyàn búburú pé kò lè dá fún wọn their house will be desolate